Ẹ kú dédé àkókò yìí gbogbo olólùfẹ́ ìkànnì Jígí Alára 24 tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọlé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tí ó ń jáde ní ẹnu àwa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa kálọ. Ojú tẹ́ sì fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ sì fi ń gbọ́ wa kò ní di. Èmi náà sì ni ọmọ yín ọ̀rẹ́ yín Ajíbádé Emmanuel ní oníròyìn yín fún títí tòní. Àkórí ìròyìn tí mo sì mú wá fún yín lónìí ni ìfẹ̀hónúhàn wáyé káàkiri àwọn ìpínlẹ̀ lórí ààbò tó mẹ́hẹ. Wọ́n sì béèrè fún òpin sí ìjínigbé ọ̀hún náà. Ní ọjọ́ 12 oṣù kẹfà 2026, ọ̀pọ̀ àwọn aráàlú jáde lọ́pọ̀ ìpínlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà láti fi ẹ̀hónú hàn wọn lórí bí ọ̀rọ̀ ṣe le, àìní ààbò, ìjínigbé àti ìṣòro ọrọ̀ ajé. Ní Àbújá, ẹgbẹ́ Ọmọyẹlé Sowore àti àwọn olùfẹ̀hónúhàn mìíràn bẹ̀rẹ̀ ìwọ́de láti agbègbè Berger. Wọ́n ṣàròyé pé kò sí ìlọsíwájú tó péye nínú ìṣàkóso àti pé ìjọba gbọ́dọ̀ ṣe àtúnṣe àwọn ìṣòro tó ń dojúkọ àwọn aráàlú. Àwọn ohun tí wọ́n ń béèrè ni ìgbésẹ̀ tó lágbára lórí ìjínigbé, ààbò tó dára fún àwọn ará ìlú, ìmúpadàbọ̀sípò ọrọ̀ ajé àti ìdínkù iye owó oúnjẹ, ìfagilé àwọn ètò tí kò rọrùn fún ìgbésí ayé àwọn ènìyàn, ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí wọ́n jí gbé. Gbogbo eléyìí tí mo kà sókè ni nǹkan tí àwọn ènìyàn kúkú fẹ́. Lẹ́yìn náà, ìṣòro díẹ̀ ṣẹlẹ̀ nígbà tí àwọn agbófinró àti ọmọ ogun gbìyànjú láti dá àwọn olùfẹ̀hónúhàn dúró ní àwọn ojú ọ̀nà tó lọ sí Eagle Square àti iléeṣẹ́ ààrẹ. Ní ṣókí, àwọn aráàlú jáde láti fi hàn ìbànújẹ́ wọn lórí àìní ààbò, ìṣòro ọrọ̀ ajé àti ìgbésí ayé tó ń le. Wọ́n sì ké pe ìjọba láti gbé ìgbésẹ̀ kíákíá. Báyìí la rí mọ́ fún ìròyìn ti òní. Ẹ ṣé bí ẹ ṣe ń bá wa kálọ. Ó dàbọ̀. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.